الرجيم بسم الله الرحمن الرحيم إذا جمعناهم ليوم لا ريب فيه فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون فكيف إذا جمعناكم يوم الجمع ووفيت كل نفس فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه أفا عيسى فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه القرآن من سورة نوت اللي صفوي فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس كل نفس ما كسبت وهم لا يظلمون ẹni ọba wò lónìí báwọn kéwú ṣe ń múnu tí wọn bá fẹ́ yẹn yẹn ní ìmáàmù inú rẹ̀ wà máa dùn kọmọkúṣe ńlá ni wọn fẹ́ gbé fún ẹ dàpọ̀ ẹ mọ́ dà wọ́n láàánú. جمعناهم ليوم لا ريب فيه àní ẹ mọ́ dà wọ́n láàánú ẹ jẹ́ kí n bá wọn sọ̀rọ̀. ووفيت كل نفس ما كسبت. الإمام نادي اللباس كيسي كيف ما هو صوت داني بابا كيسي ما هو لواني تو داني وكيف فكيف إذا جمعناه ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون. ẹ wọ́n mú sẹ́lẹ̀ ní òkú máa sọ lónìí kọ́ wá ní ọjọ́ àkìyàmá kọ́ lọ́wọ́ wá pílẹ̀ fídíò rẹ̀ fún gbogbo wa ká máa wò ó. فكيف إذا جمعناهم. ṣebí táwọn eléyìí ọba sọ̀rọ̀ wọn làwọn right táwọn tìbí náà ọba sọ̀rọ̀ wọn làwọn rárá وهم لا يظلمون tó bá dé ọjọ́ àkìyàmá Ọlọ́run nìkan ló ní correct record lọ́wọ́ tó ti di God ọmọ nǹkan tó ṣẹlẹ̀ gẹ́gẹ́. فكيف kí wọ́n wá pè mí kí wọ́n pè mí kí wọ́n gbogbo wa báyìí ká wájú kí wọ́n wá pè fídíò fún wa ká máa wò. فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه. kéèyàn wá jẹ́ ìmáàmù ìjọ náà. يوم لا ريب فيه. lọ́jọ́ pé kò sí iyèméjì bẹ́ẹ̀ yọ ṣẹlẹ̀. ووفيت كل نفس ما كسبت. ọdún kálukú wá ṣe láti fi sọpọ́ọ̀tì struggle yìí ẹni tó ṣe positively Ọlọ́run mọ̀ á. ووفيت كل نفس ما كسبت. ẹni tó ṣe negatively Ọlọ́run mọ̀ á. ووفيت كل نفس ما ẹni tó كسبت. sì tó dárin tó ló mọ̀ fẹ́ dá sí torí kọ́ bá àṣẹ lágbájá kọ́ bá àṣẹ lágbájá Ọlọ́run mọ̀ yẹjú wọn. ووفيت كل نفس ما كسبت. àwọn tó kò tọ́ ó sì jẹ́ pé wọ́n ń tẹ̀lé Ọlọ́run mọ̀ yẹjú wọn. ووفيت كل نفس ما كسبت. àtẹ̀mí àtẹ̀yìn Ọlọ́run play fídíò wa fún wa tó bá dọ̀jọ́ àgbà. وهم لا يظلمون. وهم لا يظلمون. gbọ́dọ̀ sí tó bá dọ̀jọ́ àgbà yà má kò sí ìjọba kẹkẹ tẹnìkan gbà against Ọlọ́run. ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون. ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون. بالعلم والأدب وبالعلم والآداب والصبر والتقى تكون رئيسا بين قوم مكملا. وبالعلم والآداب
والآداب kéèyàn tó sọ fún wọn lídìí ìjọ kan yóò jẹ́ ìmáàmù ìjọ kan yóò ṣáájú ìjọ kan wọ́n bẹ̀rẹ̀ وبالعلم والآداب ó ń tọ̀ wọ́n kọ̀ọ̀kan ní mọ̀nà والآداب yóò wá lẹ́kọ̀ọ́ yáyì والصبر yóò wá ní sùúrù والتقى yóò wá ní bẹ̀rù Ọlọ́run. تكون رئيسا بين قوم مكملا nígbà olóńtì tó lè so lórí tó sì kọ́ sí. تكون رئيسا بين قوم مكملا وبالعلم والآداب ibi tá a ti gẹ́gẹ́ ẹ̀rọ jìnnú bẹ̀lẹ̀ ẹ̀lẹ́mì. وبالعلم àwọn akọ́ni máa tó tó àmọ́ máa wọ̀ lálùbáríkà. وبالعلم والآداب àmọ́ lábẹ́ lójú ìmọ̀ ti ní lálùbáríkà torí àwọn tẹ́tẹ́. والآداب والصبر والتقى wọ́n lọ ádẹ́b والآداب ẹ̀kọ́ yáàyè wọ́n wọ fún kọ́lá ẹ̀lì tó jẹ́ pé ẹ̀kọ́ gan lójú mà lọ ọ̀sọ̀nù lọ́wọ́ àwọn èèyàn. وبالعلم والآداب والصبر والتقى wọ́n sábẹ̀ kéèyàn ní sùúrù kó sì ń jẹ́ pẹ̀lú sùúrù wọ́n tó kọ́ والتقى gbogbo tí bá wá sí kọjá bọ́lọ̀ ní ọmọ jẹ́ gáídẹ́nsì tí ọmọ àtọ̀ sọ́nà pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ilé yìí sí ká sí ilé yìí sí ká má sí wọ́gẹ́rù tẹ̀kíyè. وغير تقي يأمر الناس بالتقى tọ̀bí ibò nìyódà. طبيب يداوي الناس وهو سكيم طبيب يداوي الناس وهو مريض wọ́gẹ́rù tẹ̀kíyè. وغير تقي ẹ̀sìn tí wàá bàjẹ́ débi pé gbogbo àwọn tí ń ṣáájú wa gbogbo àwọn tí wọ́n ń mú wájú tí wọ́n ní opportunity láti dúró wájú kìí ṣe pé ní tó ṣe ìmáàmù wa olómọdé wùtù lóògùn máa sọ kìí ṣe bẹ́ẹ̀ kìí ṣe pé ní tó ṣe ìmáàmù wa lóògùn máa sọ sọ òní lóògùn máa sọ sọ òní kódà bàbá wa ní láwùjẹ kìí ṣe pé àwọn ni wọ́n máa jẹ́ wùtù mísà advantage ni wọ́n ní advantage lẹ́ẹ̀ni tẹ́lẹ̀ lè bá wo àwọn ọmọ tí ń ṣáájú fún tí ń kírun fún tó bá wo ẹ̀yìn láwọn ọmọ mi tí wọ́n tó gba kéwú fún ìmáàmù ọ̀hún lódìdí ọdún kan tí wọ́n ní sísí àwọ̀ àbábọ̀ gẹ́rù tẹ̀kíyì. وغير تقي يأمر الناس بالتقى àwọn táwọn kan tẹ̀lé Al-Qur'ani máa ń tẹ̀lé Al-Qur'ani ní ìwọ̀n tẹ̀lé mọ́. وغير تقي àwọn ọmọ ọ̀bẹ̀rù Ọlọ́run fa وغير تقي wọ́n wá dúró lórí pódíọ̀mù wọn máa sọ fáwọn èèyàn ilé ìbẹ̀rù Ọlọ́run. وغير تقي يأمر الناس بالتقى àwọn ni wọ́n máa sọ fáwọn èèyàn pé ẹbẹ̀rù Ọlọ́run ẹbẹ̀rù Ọlọ́run ẹbẹ̀rù طبيب Ọlọ́run. يداوي الناس وهو سكيم àwọn ni wọ́n máa píríkì ìwà nẹ́bí fáwọn èèyàn bá nẹ́bí ṣe ní tọ́lẹ́ránsì tó àwọn ò sì ní kẹ̀kẹ́ mẹ́ bá nẹ́bí ṣe gba nǹkan mọ́ra tó àwọn ò ní kẹ̀kẹ́ mẹ́ bá nẹ́bí bá ní nǹkan mú lẹ́ báyìí tí ò sí ní ìmọ̀ tọ́jà pé yóò fún yẹn ta ibi ọyẹ ìgbà ẹ lọ jẹ́ gbogbo tí wọ́n fẹ́ lórí wọn ò ṣẹ́fà. وغير تقي يأمر الناس بالتقى àwọn ní olówó sọ pé olówó rẹ ní ní iye zakatọ yọ bẹ́ẹ̀ ni wọ́n sì ti tẹ̀lé fún owó tó lówó nínú àkáǹtì. وغير تقي يأمر الناس بالتقى ìyá àwọn ọmọ rẹ sẹbi tù kọ. طبيب wọ́n máa sọ fáwọn èèyàn pé ẹ bẹ̀rù Ọlọ́run. kọ́tù kékeré ló bẹ̀rù Ọlọ́run báyìí sínú ọkàn wọn. tọ̀bí ibù ni ìdá. طبيب يداوي الناس وهو سكيم dókítà tó ló ń fẹ́ wó yẹn sàn òun gọ̀ gbádùn. طبيب يداوي الناس وهو مريض àtúntọ̀ ká níbẹ̀rù Ọlọ́run bàbá wa lásojú. ẹ dákun rí Ọlọ́run ó kún yín o. mo mọ̀ yín dáadáa o. kódà nínú nǹkan tí mo lè fi ròyìn iṣẹ́ ẹ̀ máa àyà níní bẹ́ẹ̀ bá ti di ìmáàmù àyà kúrò mẹ́rin wàláhì sùmọ̀bìláhì torí Ànábì ní kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyatihi fúnra yín lé wọ́n gba ìdí ọ̀kẹ́ pẹ́ bẹ́ẹ̀ sẹ́dáàrí wọn ní ìṣòro tó bá dojú àkèyà Ọlọ́run ó bí ilé rẹ̀ pa wọn.
طبيب يداوي الناس وهو سكين طبيب يداوي الناس وهو مريض فبما رحمة من الله لنت لهم آية القرآن ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك. ìjọ tá nẹ́bí wà ní ogun Uhud ọdún bàbá wa fọ́ọ̀rù ulama ìlú tó kọ́ nígbà àdé mẹ́ka wọn sára yẹn ní sí mórí àwọn tó kú ní ogun Uhud ni wọ́n jẹ́ 70 lára àwọn 70 tó kú ìkànnì wọn kú àná Muhammad Sayyidina Hamza ń bẹ láàrin wọn bàjẹ́ pátápátá níbi ogun náà ni. فبما رحمة من الله لنت لهم. àwọn tá a nẹ́bí fẹ́ràn jù làwọn 70 yìí fa wọ́n sì fún lójú ogun náà. wí fi mi dákun. فبما رحمة من الله لنت لهم. kí ló ti jẹ́ wọ́n kú lójú ogun àìgbọ́n tá a nẹ́bí sọ fún wọn ni. ẹ̀yin tẹ mọ́fà lọ ẹ̀yin tẹ ẹ̀yà yẹn 50 ẹ̀ wà ń bíbí ẹ̀ gbọ́dọ̀ kú ń bẹ̀ ẹ̀yin bá ẹ̀ wà ń bíbí gbogbo wọn wà tẹ̀lé tá a nẹ́bí sọ wọn wá kú ń bẹ̀ gbogbo wa jẹ wọn. فبما رحمة من الله لنت لهم. ọkàn lẹ́bi bàjẹ́ ọkàn rẹ̀ bàjẹ́ فبما رحمة من الله لنت لهم. tí èyí bá sọ láàkẹ́ àwọn ọlọ́run lórí àdá Muhammad. فبما رحمة من الله لنت لهم. lọ́kàn rẹ̀ fi rọ̀ sáwọn sàábí tó kù lọ́la náà. ولو كنت فظا غليظ القلب. tó bá jẹ́ pé ọlọ́run lọ mú ọkàn nẹ́bi lẹ́jọ́ náà ni tó rọ́ pé yẹn 70 nílẹ̀ tó súnmọ́ báyìí tí wọ́n bínú pẹ̀lú tí ṣẹlẹ̀ sí. لانفضوا من حولك. ọjọ́ lọ́lọ́wọ́ ọba ti fọ́ ìsìlámù àti ọba ti dànù. فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر. ọlọ́run wá jogún ká nẹ́bí olè mójúkú òfin wa. فاعف عنهم واستغفر لهم ànábì tó wá foríjì wá. وشاورهم في الأمر. فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. àyà yìí ló bá wù wá tá a bẹ lógun máa sọ wí o nítorí ẹ̀ lọ́jọ́ tí mo wá fún yín lónìí. فبما رحمة من الله لنت لهم. àṣẹ bílẹ̀sì ọlọ́run àṣẹ àánú ọlọ́run ló dé bá nàbí ní òjì ká nàbí náà bínú. فبما رحمة من الله لنت لهم. ẹ̀já béèrè fún ráàmà látọ̀dọ̀ ọlọ́run lórí Ògbómọ̀ṣọ́. لنت لهم ولو كنت فظا غليظ القلب. فهذا غليظ القلب ọlọ́run wá sàwọn kan bẹ́ẹ̀. ولو كنت فظا غليظ القلب. wọn ò mú kí lọ́la ìsìlámù l'Ógbómọ̀ṣọ́. لو كنت فظا غليظ القلب. wọ́n ráyè ìmáàmù bíi ibi tẹ́yà ti máa rówó. ولو كنت فظا غليظ القلب. wọn ò rí ààyè náà bí ààyè ibi tẹ́yà ti máa kó àwọn olóríire lọ àlùjánnà. ولو كنت فظا غليظ القلب. wọ́n ráyè náà bí ibi tẹ́yà ti máa jẹ oore tẹ́yà ti máa rí rìwọ́ọ̀dù kanú ayé tá a wà yìí. ولو كنت فظا غليظ القلب. gbogbo ẹ̀ sì fún kálù ẹ wò bá a sì fúnra wa. àbí tá a bá ń tara wa lóko. kódà bá a bá wà lórí òótọ́ ẹ̀kúnlẹ̀ ẹ̀ká máa sùn. torí pé Al-Qur'ani lálàǹké yìí wà ní palára tara wa náà. kò sọ̀rọ̀ fáwọn náà káwa náà gbọ́. ولو كنت فاضلا ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر. ẹ̀dá kọ́tọ́ lọ́n bá ń sọ fún dídá àná Muhammad
sallallahu alayhi wa sallam Allahu alayhi wa tó sallam. wá ní kó máa pa àwọn èèyàn kájọ kó tó máa bá wọn gbìmọ̀ rà kí wọ́n jọ deliberate lórí issue kọ́ máa jẹ́wọ́ nìkan kẹ́ẹ̀jọ sọ́lọ̀ nǹkan ní tó ànábì sọ́nà yìí. sallallahu alaihi wasallam. ó tún wá parí sáwù. Wa shawirhum fil amri. No man is an island. No man. ẹnìkan ṣoṣo ìjà wà dé Never, never. ó pè àwọn èèyàn ní ẹwà jọ gbàmọ̀ nínú mọ̀nà tó ń rò gbọ́gbọ́n ọ̀rọ̀ gbọ́mọ́ ń bẹ̀. bá a nàbí fi jẹ́ wọ́n máa yẹ kí kò ánìlà hawa tẹ́kọ̀tọ́ lọ́wọ́ bàbá sọ̀rọ̀ Jibrilu ní ọ̀ràn wa ọlọ́run bá pa aláṣẹ fún sáwọ́ rẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe ṣe tó tún wọ́n tó tí wọ́n kú omi tó ní wọ́n dúró sí tí wọ́n dúró ń bẹ̀ tọ́lọ̀ bá tún ṣẹlẹ̀ tó ẹ tó kù ti ra ayé ẹbí ra ayé lè rí. Wa shawirhum fil amri fa idha azamta fatawakkal ala Allah. Inna Allah yuhibbul mutawakkilin. àbáwọ̀ Isa inna sa'adata. إلا السعادة لا بعقل نابغ لكن هبة من الرحمة من الديان inna sa'adata. إن السعادة oríire dẹ́ ṣe lónìí. إن السعادة ọjọ́ ọba ìkàlẹ̀. إن السعادة kò ní í sọkùnfà yín wọ iná lágbára ọlọ́run. إن السعادة oríire tẹ́ ẹni tẹ́ ẹ máa ń ṣeun. لا بعقل نابغ kìí ṣe làákàyè lèyàn máa bí ṣeun kìí sọ fún orí o. لا بعقل نابغ kìí ṣe kọ́lọ́mù ọba ti ròyìn kápò ní káyà láíláí. لكنها هبة من الديان ọlọ́run ká máa fi ṣe ẹ̀bùn. ẹ wá dúró wa tá n bẹ ní ogun ma sọ ó sì fa bàbá wa Gandhi yọ ó ní mo fi ṣẹ̀bùn fún ọmọ ìjọba. لكنها هبة من الديان nínú gbogbo ẹ̀yin tẹ́ wá tẹ̀lé bàbá wa Sultan al-Mufassirin ọlọ́run wá fà yí yọ tẹ̀síwá yín lẹ́rù gbogbo ẹni kìí ṣe bẹ́ẹ̀ ọlọ́run ló kù yín lẹ́nu tó fi fún yín. لكنها هبة من الديان Annabi Muhammad sallallahu عليه وسلم alaihi sayati zamanun ala ummati ìgbà kan yóò dé wá bá wọn jọ mi la yabqa min al-islam illa ism nkẹkẹ ò ní ṣẹ́kù ní islam tá n ṣe ó kọ lásán ni ó kọ lásán ni ó kù bẹ́ẹ̀ ká múra bá a ṣe múra yìí ká débìlà ká wà lókìmbà ẹnìkan kan láyé yọ̀ náà bàbá bá 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 a ṣe péjọ yìí yàsìn ẹyọ kan ni wọn kì í òkè ó sì máa sì sí ẹnkẹ́kẹ́ ọ̀rọ̀ yàsìn ní ìsìn kẹ́kẹ́ Mo fẹ́ kàn ṣẹlẹ̀. ẹ̀ sì ronú yìí ẹ wò nǹkan kékeré tí wọ́n ń dà á láàmú lókun ọ̀sán tí bàbá kọ́ kàṣà mi bí ẹ máa lọ tó bá ti dàárọ̀ láyé sí a sì tún ẹgbẹ́ ọ̀ nkẹ́kẹ́ ò sì sídìí eléyìí ò sì dójú tì í. Inna sa'adata. السعادة لا بعقل نابغ ṣé gbogbo wa lálọ́rí mímbà nínú ìsìn tá a máa bú jọba síkẹ́rìtì wọ̀ ọ̀dà adúlù sọ́jà tá a ní kò ṣe kẹ́kẹ́ gbogbo yìí sì lásàájú wa eléyìí sì ń ṣẹlẹ̀ pọ̀ mọ́lẹ́ nígbà tó ń sọ kankan fún yín. إن السعادة لا بعقل نابغ láyé àkókò mẹ́rin Islam ẹ̀dá ẹ̀sìn ó kọ́ nìkan ní òkú. wala min al-Qur'an illa harf al-Qur'an wa tá a kan gbé lọ́ba yàrá àfihàn rẹ̀ nìkan ló kù. táwọn bàbá bá mú kálá mi tẹ́lẹ̀ tí wọ́n bá hàn tí wọ́n kúlé wà láàrin tí wọ́n ṣe báyìí yóò sì máa rí bí wọ́n ṣe fẹ́ kórì. síbi ìtòrí pé ṣé ọwọ́ wọn dáa nínú wọn sì mọ́. àwọn wá jókòó lónìí kò ṣe mọ́ a sì yíra léèrè kí ló dé tí o kò ṣe. sálùkùránì tí wọ́n ń ka ń jọ wọn yàtọ̀ sí ìdẹ́ ń ka ní ti. àbọ̀dàtà ìgbà àṣetò ni òrí bí wọ́n ṣe ń ṣe lè tọ́ lọ. nígbà àwọn òsì gbogbo nǹkan yìí torí kí wọ́n lè ba amòdùn níyàwó yà wọ́n jẹ́ pé torí pé wọ́n rò ó ní àbí wọ́n lo mọ́tò bọ̀gẹ̀dẹ̀. àwọn ń ṣe torí kí wọ́n lè pàdé ọlọ́run dáadáa. إن السعادة لا بعقل نابغ
mo ń wí yìí àwọn àjọ mi nǹkan tí ó máa bá wọn jẹ́ amúhùn bùdú nìyí gbogbo tí ó máa jẹ́ bànújẹ́ fún wa nǹkan tí wọ́n fi sínú yìí ni tẹ́ bá rí tí wọ́n jókòó lẹ̀ tí wọ́n ń banújẹ́ àwọn ìbànújẹ́ torí pé wọn ọ̀rọ̀ lọ́hùn sí àwọn ìbànújẹ́ torí pé bóyá àdúrà tí wọ́n ń ṣe yìí wọn parí rẹ̀ tí kẹ́ẹ̀dùn mọ́ àwọn máa ń banújẹ́ nítorí pé wọn àrí nǹkan tí wọ́n á fi sínú wọn ni wọn àrí nǹkan tí wọ́n fi sínú. inna sa'adata la bi'aqli nabiqin. wọ́n fi inú wọn àbúrò rẹ̀ hù ẹ̀sìn wọn tẹ̀ sí ní tí wọ́n sì nítorí owó ni. inna sa'adata la bi'aqli nabiqin lakinnaha hibatun min adayani. láàbì kọ́lé ilé ẹ̀kúnà òun kékeré báyìí kò tẹ́ wọn lọ́rùn mọ́ púpọ̀ gan ò sì yó wọn mọ́. asúnà tó fi ìbídà àwọn àgbàtọ́ jẹ́ súnà láàrin wọn wọ́n máa pè bídíà yìí wọ́n bídíà ti fi ìsúnà àwọn àgbàtọ́ sì jẹ́ bídíà nù wọn wọ́n máa pè súnà náà. inna sa'adata. anábìnrin ká súnà bá ti dé ẹ̀yìn wọn láyà bùdó nàbà ìlà àṣà rọ̀mọ̀dá wọn à ní sin ọlọ́run àtikọ́jẹ́ ló sáà rọ̀mọ̀dá ọlọ́run wọlé àdébẹ̀rẹ̀ Muhammad yọ wọlé àkúrú ẹ̀kọ́ débẹ̀rẹ̀ ọlọ́run ọlọ́run wò ní fi eléyìí bú wa àbáríkà àdébẹ̀ Muhammad kó wa tá a wá bíbí ọlọ́run sì dáadáa fún wa ọlọ́run ní dójútì wa ọlọ́run gbàdúrà wa ọlọ́run sì fà á lẹ́sìn fún wa fàtí àgbà amánàkà kó ká tó bá bẹ̀rẹ̀ wájú ọlọ́run ṣe. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله ويغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم